Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Update lọ́lọ́kan òjọ̀kan náà láti mú wá fún yín. Update Mr. Abass Káyọ̀dé lórí Kokoro Alate náà ni a mú wá fún yín. Ó lọ fi ẹjọ́ ìyàwó ẹ̀sùn. A gbàládùra wípé gbogbo àwa tá jẹ́ ọkùnrin tá jẹ́ responsible man, Ọlọ́run ní jẹ́ ká sì ìyàwó fẹ́. Àánú máa ṣe èèyàn téèyàn bá gbọ́ bí Mr. Abass bó ṣe ń fèsì wàhálà pẹ̀lú arábìnrin tí ó lọ fẹ́. Kọ́ ló má jẹ́ kí èèyàn ó sì fẹ́. Ẹ máa farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí kẹ́ ẹ gbọ́ nǹkan tí Mr. Abass sọ nípa ìyá Bukola. Kọ́ ló má jẹ́ kí èèyàn ó fẹ́ ìyàwó tí ó pààyàn, because wọ́n ní ìyàwó tó bá ń yàlè tí ò bá parẹ́ yóò pọkọ. Nǹkan tí àwọn Yorùbá sọ nìyẹn. Látẹ̀sà orúkọ yín àti bí ẹ ti wá àti tó gbé yín dórí ètò Kokoro Alate. Abass Ẹ̀ṣẹ̀gàn. Abass Káyọ̀dé Adigun láti ojú hospital academy. kí ló ṣẹlẹ̀ bàbá? tó ṣẹlẹ̀ ni pé lórí ọ̀rọ̀ wáìfù mi ni mo ti wá bí náà, èmi àti ẹ̀ ti pàdé bẹ̀tù. wọ́n ní kó dúró kó dẹ̀ dúró, ó ní rárá, ó ní kí Alhaji Oriyomi máa pe òun. ok kí ni wáìfù yín ṣe? ó ká àwọn ọmọ mi jáde kúrò nílé nítorí pé mo sọ fún un pé kó kúrò ní géètì. ó lọ ń ta ọ́ọ̀tì inú géètì. ògógóró. mo dẹ̀ sọ pé mi ò nífẹ̀ẹ́ sí rárá. sẹ́yìn tagbó ni? mi ò tagbó. ó ti wá láti mọ̀ tó gógóró. bí mo ṣe ebi tí baálé bá ń tagbó ni ìyàwó rẹ̀ ó tó gógóró. mi ò tagbó, sọfíọ̀ ni mí. níbo la ti rí ifẹ́? Odinjo, ọmọ ṣáìdì Odinjo ni ọmọ bàbá kan tí wọ́n ń pè ní bàbá láti ní Odinjo níbi ilé ọba yẹn, ọmọ ọbẹ̀ ni. ẹgbẹ́ ẹbẹ̀ ní ilé bàbá rẹ̀, bàbá láti. ṣé bàbá sì wà láyé? bàbá ẹ̀ ti kú náà ni, bàbá ẹ̀ kú náà ni, ó dìdàkudà báyìí. gbogbo àwọn ẹ̀gbẹ́ ẹ̀ náà wọn ò kì í gbélé ọkọ. gbogbo àwọn máa ń ṣí káàkiri ni mi tètè mọ̀, tó bá yẹ pé mo mọ̀. ó kí ẹ mọ̀ tẹ́ fi fẹ́ wọn. mi mọ̀, mo ti fọ́ọ̀lù tán kó tó di pé nǹkan yẹn ṣẹlẹ̀. so mo lè bá sọ̀rọ̀, mo lọ àwọn alága àdúgbò bí mo rẹ́ǹtì ilé fún sí. alága pè pé kò dáa láti jẹ́ pé o bímọ mẹ́ta fún ẹni, o tún bímọ mẹ́ta síbòmíì kó tó di pẹ́ ni rí ẹ pàdé. wọ́n lé ẹ kó ń bẹ̀, o tún wá bọ́ sọ́dọ̀ ẹni náà, wọ́n tún lé ẹ, eléyìí náà wàá tún sọ pé kó ń géètì, o tún lò lé kó ń géètì. ṣé ó rí ẹ ń géètì kó tó fẹ́ ẹni? alága bá sọ ní rárá, ó lóun ò lè kúrò. so wọ́n dẹ̀ ń disturb ẹnu ilé, tó bá ti dé aago 10 ní òde lálẹ́ yóò jí lọ géètì láago 7 ní ìdájí kùtù, yóò mọ̀ bọ̀ láago 10. àwọn ọmọ lé sóṣooṣù ń ta. ìgbà tí mo dẹ̀ rí pé kẹ́ni ìṣíṣú mi, mo ní láti lọ bá wọn mẹ́ẹ̀. mo sọ fún mọ̀mẹ́ ẹ̀ tàn mí, wọ́n láwọn bá sọ̀rọ̀, mi ò rí ẹni tí ò rí yàtọ̀ kankan. wọn ò pé wọn ò bá sọ anything. so still náà rẹ̀ jọ ń gbé. ìgbà tó dẹ̀ sú mi, mo ní wá màá fún ẹ ní 250,000 màá fún ẹ kó o tún sí ṣọ́ọ̀pù mi. níbo lẹ ti rí 250,000? níbo lẹ ti rí? mo ń ṣiṣẹ́. iṣẹ́ kí ni? sọfíọ̀ ni mi mò ń ra, mò ń talẹ̀ mọ́. ẹ jẹun lọ àwọn sọfíọ̀ lówó èyí ti sẹ́ẹ̀ lòsì. kódà tẹ bá ní kó o fún lálẹ́ máa tẹ bá pè síbí máa tún kó o fún. tó bá gbà báyìí ẹ kó 250,000 fún. kó kó géètì yẹn tó rán àfẹ́tì àwọn ọmọ mi. wọ́n àfẹ́tì àwọn ọmọ mi, ó ti fẹ́ sọ àwọn ọmọ mi daṣẹ́wó. obìnrin dẹ̀ làwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bí fún mi. ẹ̀ẹ́dẹ̀ rẹ́dí àti kọ́. mi rẹ́dí àti kọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí má tó di pa àwọn ọkùnrin ní stop ẹnu ilé, tó bá ti dé lálẹ́ kò ní mọ̀ pé mo ti wà ráǹdì. ní mọ̀ gbọ́ tí wọ́n mọ̀ pé yọ́ mọ̀ sọ pé òun ti dénú lé o ẹ mọ̀ pé mọ́ o láago 10. tó bá fẹ́ ta ògógóró. ẹ fura pé wọ́n rìnrìn kurìn. ó rìn dáadáa ní sà. ẹ sure. for sure ní sà. to the extent pé ọkùnrin tó wá ń pè, ọkùnrin tó lẹ́yìn ìgbà tó kúrò nílé mi tí mo sọ pé ibẹ̀ yẹn ò tẹ́ mi lọ́rùn, tí mo ní tó bá ti lè kú mbẹ́ máa fẹ́ ní, tó bá ń kó kú máa fẹ́ ní 250,000. àkó lọ sọ́dọ̀ alága àdúgbò. èmi náà mo lọ fẹjọ́ sùn alága pé kán bá mi pè, mi fẹ́ kí inú lèmi ó dàrú, pé kán bá mi pè ìyàwó mi. alága dẹ̀ pé alága yẹn tó wá jẹ́ bí ẹ̀gbọ́n sí i. bàbá àti ẹkúṣẹ́ o ń gbọ́ yín sà. alága yẹn tó wá jẹ́ bí ẹ̀gbọ́n sí i. alága yẹn wá pè sákèésí pé kò sóbìnrin tí lọ géètì nígbà tí ìsìnkú ń ta rìn ní géètì. obìnrin tó bá ti lọ géètì ilé èrè ó ṣèkìní, ilé èrè ó dàrú ni o. alága pè sákèésí pé. alága ló sọ bá ń sá. bẹ́ẹ̀ ni sà. alága yẹn ń bẹ láyé, wọn ò tí ì kú. wọ́n ń bẹ ládùúgbò bíi tí mo sọ yìí náà.
so alága yẹn wá sọ báyẹn fún bí wọ́n ṣe wá sọ báyẹn fún olóò ti gbọ́ wọ́n ní kí n kó 150,000 tí màá kọ́kọ́ kó lẹ̀ kí n kọ́kọ́ kó wá fáwọn létà ọgbẹ̀yìn lọ bá wọn ọ lọ sọ fálága pé òun ò lè kú ń bẹ o. wow. kò tí ì ju ọdún kan kì í pọ̀ ọdún kan ń bẹ o tó ti lóun ò lè kú o àtúnwájọ wá bí bàtà dé bí wọ́n kọ́mẹ̀ntì lé lórí mẹ́yẹn wọ́n kọ́mẹ̀ntì fẹ́mi náà pé àwọn alájà sọ fún àti alájì limam alájì mọ́gàjì wọ́n bá sọ wọ́n ní madam kò dáa àwọn ọmọ yẹn nì ó ká àwọn ọmọ wá síbí lábẹ́ aṣọ wọ́n rí àwọn ọmọ yẹn ti di sisi wà ló ṣe fọmọ ilé lẹ̀ ọmọ ilé yóò yàyàkúya bẹ́ẹ̀ ní rìsífù kọ́ọ̀lù lójú wọn ni à ń pè láti géètì ibi tó ti wá ń ta ọtí inú géètì yẹn inú ga wọn tún pè inú ga ọ̀dọ̀ àwọn ọmọ líle. bẹ́ẹ̀ ni inú ga to the extent pé kò tí ì ju bíi keju a month lọ to 3 months to 4 months tó débẹ̀ gbà yẹn èmi ò mọ̀ pé géètì gan ló lọ owó lọ́gbà lọ́wọ́ mi ó lóun fẹ́ máa kiri iṣẹ́ dagun fún ọ̀tá mi gbà yẹn mo fi fún lówó yẹn pé òun kàn fẹ́ máa kiri pé kóun máa jókòó kalẹ̀ nǹkan bá ní wẹ̀ kò sí problem torí mo gba ṣọ́ọ̀bù fún tẹ́lẹ̀ nínú yéròkun mo ṣí ṣọ́ọ̀bù fún lọ́dọ̀ Ìsọ̀rin so gbà tí mo dẹ̀ fún lówó èmi mọ̀ pé inú géètì ló la àwọn ọlọ́pàá ló pè mí pé wọ́n ti kó ìyàwó rẹ̀ máa wọ̀n tí wọ́n kó inú géètì o ọlọ́pàá yẹn mọ̀ mí sí ọ̀rẹ́ mi dáadáa ni. wọ́n ti kó ìyàwó yín mọ́ rógà. mọ́ àwọn èèyàn nù gà. àwọn tí wọ́n kó àwọn ọmọdé tí ọlọ́pàá lọ raid. bẹ́ẹ̀ inú gà bíi ti báwo bí wọ́n ti ń fagbó mo ní ìyàwó mi ọlọ́pàá yẹn ó dẹ̀ mọ̀ mí dáadáa ó bá pè mí ó bá sọ fún mi mo bá ní kò sí wàhálà ìbọ̀dọ̀ dárúkọ ẹ̀ bí. ọlọ́pàá ẹ má dàkọ ẹ ọ wà ní tẹ̀sán ground. ẹ má tún sọ bí ọ wà. so lédè kan wọ́n ṣàkóhán lọ bẹ̀ ọlọ́pàá yẹn ṣáà dọ̀gbọ́n rìlíìsì ìyàwó mi torí pọ̀ jẹ́ èèyàn mi ó rìlíìsì ẹ̀ ọ wá jẹ́ kó yé mi ọ wá pè mí lórí fóònù pé kí má jẹ́ kí ìyàwó mi lọ bẹ̀ yẹn mọ́ o kí ló dé kí ni ìyàwó mi wá dé bẹ̀ yẹn ìyẹn sọ olóòórùn náà kí ló dé mo ní èmi náà mọ kò sọ fún mi o ọgbà yìí lọ ni o mi ò mọ bó ṣe lọ bẹ̀ o owó tó gbà lọ́ọ̀ mi kò sọ fún mi pé bẹ́ẹ̀ ló ń lọ ìgbà tó dẹ̀ dé mo pè é lálẹ́ ẹjọ́ yẹn tó dé mo sọ fún un ó lóun máa kú mẹ́rin tó bá di December pé tán mi ò rí kókó mẹ́ so di sin ibẹ̀ náà lọ wà ọkùnrin ó tún wá máa pè mí lórí fóònù ó tún gbé fóònù ọkùnrin fọ́ọ̀mù mi fóònù àlè ó tún gbé fọ́ọ̀mù mi mo fi títóbi Ọlọ́run ọba tó dá mi ṣẹlẹ̀ rí. kí ló kọ ìyàwó yín ọ̀hún. àlè yẹn tún wá pè mí ìyàwó mi ò tún sunlé mọ́ ó ti kó òun lé mi. àlè yẹn wá pè yín. àlè rẹ̀ tún wá pè mí ó pe nọ́mbà ẹ̀ bẹ lórí fóònù mi. kí ló sọ. ó ní kí n ṣe ìyàwó tèmi mọ́ o kí ló dé tí mo disturb ẹ̀ kí ló dé tí mo disturb ẹ̀ kí n má disturb ẹ̀ mọ́ mo ní ta ló ń bá mi sọ̀rọ̀ mo kàn fún lépè bíi 5 ni. márùn kéré. èpè yẹn pọ̀ gan mo gbèsè gan ó bẹ́tà. mo wá gbèsè pé tán mo wá sọ fún pé kí ni pírọ́blẹ́mù mo sọ fẹ́ kú ni mo ló fẹ́ kú mo tí ì bá ṣe pé òun wá kú òní kì í ṣe ìyàwó tiẹ̀ kì í ṣe ìyàwó tèmi ìyàwó tiẹ̀ ni. onítàn fam ni. mo ní má wọrí kò sí wàhálà níjọ́ yẹn mo wá detect pé ìyàwó mi ò súnlé lẹ́yìn ìgbà tó kúrò lọ́dọ̀ mi kò súnlé torí ó ti kó lọ lé bàbá ẹ̀ lẹ́sùn pé mo ní kó má lọ sí géètì mọ́ kó gba 150,000 lákọ̀ọ́kọ́ kí n fún 100,000 lẹ́lẹ́kejì kó jẹ́ 250 lọ́ba lóhùn lè kó géètì o kò tí ì ju oṣù 5 sóṣù 6 lọ so fojú báyẹn lọ sà. ẹ ṣeun. wọ́n dẹ̀ ní kó dúró ń bí níjọ́ tó tá a jọ wá sí. ó gbé rán. ó ní wọ́n wá pè lórí fóònù ó ní òun ò tí fóònù òun wà lẹ́sìpẹ́sì ń bí. òun ò lè wà mọ́. ó lóun ò lè wà o. ẹni sùúrù. ó ní kó ní yọmí ọmọ pé lórí fóònù. mo fẹ́ pè náà báyìí mo fẹ́ pè. ẹni sùúrù. àárọ̀ náà wá bí ń jọyìn àbọ̀sán. àárọ̀ ni. kí ló tẹ́ jẹ́ wọn mú nǹkan kan tó wá. èmi ò mọ̀ bóyá ó mú nǹkan ó ti lè fa nǹkan mọ́ àwọn tó ń bá rìn bẹ́ẹ̀ mi ò mọ̀. àti pé bẹ́ẹ̀ fẹ́yìn ẹ̀ bá ta sí yàn lórí gan. èyí fẹ́yìn ẹ̀ yóò ti máa ta sí lórí torí. ẹ̀yin tẹ́ ń ta jàǹgẹ́ẹ̀tì onípàtì nígà onírin onígbogbo ẹ̀ tẹ́ ń ta jàǹgẹ́ẹ̀tì pàtì tírélà ní pàtì kìíní kan ní gbogbo tẹ́ ń ta jàǹgẹ́ẹ̀tì tẹ́ ń ta àrùn mọ́tò tẹ́ ń ta bátìrì tẹ́ ń ta gbogbo ẹ̀ pátá ẹ̀yin kọ́ là ń bá wí o kò ń sọ̀dọ̀ yín ni wọ́n ń sọ o ṣùgbọ́n wọ́n níbì kan bẹ ní géètì tí ó jìnnà sọ́dọ̀ yín wọ́n ń pè ní gàá ní géètì ọmọbìnrin kan lọ́wọ́ àbókọ yín jẹ́ o ẹ̀yin tẹ́ ń tajà ní géètì orúkọ rẹ̀ a máa jẹ́. Bíọ́lá.
ọmọ làtí lódì ń jó àmọ́rúkọ tí ń pè nínú gà yẹn. ìyá Bùkọ́lá. ẹ ṣeun Bíọ́lá ìyá Bùkọ́lá òun ló fà á tí gbogbo ayé fi ń wò pé obìnrin tó bá ti lasẹ̀ wọ géètì ilé rẹ̀ ti dàrú o ẹ̀yin tẹ́ ń tajà ń géètì. ọmọkùnrin tí sì ń fẹ́ ní disturb ẹ̀ tí máa ń pè nínú ilé kó tó di pé mo ní kó kó ìrètí. ọmọkùnrin tó. ọmọkùnrin yẹn ń jẹ́ Raymond Ramoni ìwọ lọ́hùn ẹ bá bẹ lọ́hùn gbogbo ogun àwọn Ramoni fẹ́ẹ̀kì tí wọ́n bá Ramoni jẹ́ ọlọ́mọdé bá wa ní àwẹ̀ ọdún yìí tá a bá wá bá wọnú àwẹ̀ mọ̀jẹ̀ bá jáde ń bẹ̀ ọlọ́run bá wa yígbà padà gbogbo àwọn Ramoni gidi Abdulrahman. ó tún láyà ó tún gbé Ramoni yẹn ó tún gbé wánú ilé mi láti géètì ó ní ànàmọ́ ọ̀hún nínú ilé mo wá bí léèrè pé kí ló dé tó ṣe gbé Raymond wánú ilé níbo ta lélẹ̀ ó ní ara àwọn tí ń bọ̀ ń tajà ní géètì ni òun ọ̀dọ́. ẹ̀yin ará géètì sẹ́ẹ̀ ti mọ Raymond nínú gà tí ń tarin. ẹ ti mọ Raymond nínú gà ní géètì wọ́n ní ń tarin. ìyá Bùkọ́lá bí. ìyá Bùkọ́lá. ó ní fẹ́ Bíọ́lá ìyá Bùkọ́lá. tí ń gbé lódì ń jó. ọmọ làtí. làwọn èèyàn fi wá wò pé bóyá Bíọ́lá tí wọ́n ló tún tarin ṣé Bíọ́lá tarin ni. kò tarin ògógóró. ṣé Raymond ní tarin. Raymond ní tarin. ní géètì. nínú géètì. àwọn tí ń tarin géètì ẹsẹ̀ níbí. bá a ṣe rí nu. Raymond wọ́n ní. ẹ̀yin onírin géètì ẹ̀ kálẹ̀ ẹ̀yin onírin géètì ẹ̀ mọ̀ kálẹ̀ ṣé mo Raymond nínú gà wọ́n ní tarin géètì wọ́n ní olóògbé Bíọ́lá ìyá Bùkọ́lá. àtòrí owó ọ̀rẹ́ rẹ̀. ọ̀rẹ́ rẹ̀ mọ̀ lórí owó. orí owó. ẹ̀rẹ́kọ̀ọ́ ẹ bá wá wọn jáde o. orí owó. kí wọ́n má bà géètì ló kọjá o. àwọn èèyàn rẹ̀ ní sísan géètì o. àwọn alálùbáríkà ọkùnrin. mo lè kà mí ò lè kà. àwọn èèyàn rẹ̀ ń bẹ ní géètì Ọlọ́run gbọ́. wọ́n dá a léèyàn. wọ́n mọ fapá ṣiṣẹ́. wọ́n dẹ̀ máa múra ṣiṣẹ́ wọn. wọ́n èé sẹ́kọ́nà owó. wọ́n máa ń gbìyànjú àti là. kò sí bí wọn ò ṣe lè ṣiṣẹ́ ajé wọn èsẹ̀ ní burúkú wọn èso lóòrùn ṣùgbọ́n Raymond tó wá fẹ́ kéèrè igi yóò bì láàyè bí ilé gbà torí pé ilé mi ni géètì àwọn tó wà ní géètì ti ń tajà ń bẹ̀ àwọn èèyàn Oríyọmí ni ìyẹn sì bẹ́ẹ̀ ìyẹn bá èèyàn dandan ṣe fún wọn láti jẹ́ èèyàn mi tẹ́mi náà jẹ́ èèyàn wọn èèyàn rẹ ni wọ́n Ọlọ́run èèyàn rẹ ni wọ́n bàbá wa tí ìyán bàbá wa yán ẹ̀ka alẹ́ o Sambo ẹ̀ka alẹ́ o ó kú bàbá mi báyìí àgbàlagbà ni wọ́n tí a máa ní wọ́n tí wọ́n máa tọ́jú èèyàn àwọn bàbá Akin Olúgbadé olóyè Akin Olúgbadé mo kí gbogbo yín èèyàn rẹ nìyí ṣùgbọ́n ẹ bá ń wá Ramoni Raymond àti Bíọ́lá ọmọ làtí lódì ń jó kí ló kọ́ ọkọ̀ rẹ Raymond. orí owó. àtòrí owó ẹ bá wá wọn. bàbá ẹ wà bí láàárọ̀ ọ̀la torí gbogbo ẹ tí mo dákọ̀ bàbá Akin Olúgbadé ìyẹn àti Sambo àtàwọn èèyàn rẹ́ńgẹ̀tì wọ́n mú ẹ débi lọ́la o. ẹ pàdé wa ń bì lọ́la. Bíọ́lá ti yẹnu kí bígbà mọ́lù gbé mọ́ngòrò ń nígbà ọba débi lọ́la àjọ ojú ara wa báyìí tójú bá kojú ẹnu òrí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ mo mọ̀ pé igbó ti dóòrí ìtọ́fà yóò ti dá lójú ẹ̀ láàárọ̀ ọ̀la Ọlọ́run ṣe inú àwẹ̀ náà wà bàbá ìdílé fún ẹyin lọ́rọ̀ ẹ ti àwọn. Lovers all over the world a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò yìí láti ṣèbẹ̀rẹ̀ tẹ́ ẹ bá farabalẹ̀ wo ẹ subscribe ẹ jọ ẹ comment ẹ jẹ́ ká mọ opinion ti yín lọ́ndà comment section ẹ jọ ẹ dẹ̀ tún bá wa share fídíò sí wa kó lè go viral ẹ mọ̀ wípé update lọ́lọ́kan-ò-jọ̀kan náà la máa mú wá fún yín láti síra wa létí láti jẹ́ kí a rí ẹ̀kọ́ kọ́ nínú ayé yìí náà ni so kọ́lọ́run ó gbà fún wa so we love you all thanks for watching.